Kindly subscribe to our YouTube channel, see how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you. I do not have money, but I have my dignity. I have a future. I know one time in life I will be free if I do not deny myself from education. No matter what, education is powerful. Ó dáa gan. Ẹ jẹ́ ká fáwọn ọmọ wa. Àwa tí àwa láyé ebi níṣẹ́ wa yìí, ọmọ mi kankan ò lè ní private school, public school ni. Ẹ lẹ́wí, láti ẹ máa sanwó school. Ṣé ẹ máa sanwó school? Àwọn ènìyàn máa ń sanwó school, private school. Mú ìyàwó bá mi sọ. Ladies and gentlemen, please can we rise on our feet? Beautiful people, please let us celebrate the reason why we are here. As we walk in the celebrate of today's occasion, the producer, Apeke Balogo. Please can we put our hands together for her? Let's rise on our feet. DJ. Babu. Ẹ ṣé gan. Ẹjọ́ tí ẹ bá rẹ̀ ní tẹ́tù fẹ́ ṣe ọmọ ìjọ ìbò wá bí. Mo wá bí ọ̀tẹ̀ àwọn fèsì kan wà tí mo gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ yẹn síbẹ̀ bàbá. Ẹ bá mi fún látọ̀rọ̀ dìbò ìyá mi. Ó ti gbé o. Ẹ bá mi ṣe orúkọ yín fún ìyá mi bí iná. Ọlájúmọ̀ bẹ́ẹ̀ bá mi fún látọ̀rọ̀ ìyàwó àfíìsì. Ọkọ ẹ̀ lọ́jọ́ lórí tẹlifíṣàn lọ́jọ́ kò ní ló pa bẹ́ẹ̀ ọ̀bẹ́ ìtì bọ́ọ̀sì tó tó lánà ọ̀rẹ́ bá mi fún látọ̀wọ̀ ọ̀nà wọn níbi sí ìdọ̀wọ́ bẹ̀rẹ̀ lọ. nígbà tí gbàyàwó níyàwó àwa rèé. Ó dá àrọ̀mà àájìkú ẹ bá ń bá àwọn ọmọ ẹ̀lẹ́ ẹ bá mi pàtó fún ọmọ jọ yíbo. All right, ladies and gentlemen, we about to see the movie Awelecious. After the movie Awelecious, we're going to accept some performances. But before we see the movie, I would like to recognize the presence of those people who have invited and they have honored us. Ladies and gentlemen, I would like to recognize the presence of our first female on the high table. Ladies and gentlemen, please can we put our hands together for Tush, the CEO of Ocean Waves Club. Please can we put our hands together for her? Tush in the building. Hey, Alaji. Everybody pàtó fún Alaji wa Islander. Yóò pẹ̀lú ayẹyẹ kò lẹ́mí. Ẹ̀yin náà ní wà rẹ̀ lẹ́yìn ní. Mo ti ní ọ̀pọ̀ bí olórí gbogbo báyìí tó yájú sí yín lókè sẹ́ẹ̀rì. Ẹgbẹ̀rún mẹ́rin náà ni. Èèyàn ní Alaji. Chatiki, please. Everybody be. Alaji. Ṣẹ̀fẹ̀ wà lónìí. Àtàwọn tí níbi ìṣẹ́gun àgbẹ̀bẹ̀tọ̀ ìgbòho. Ladies and gentlemen, also I would like to recognize the presence of Abimigoko. I will appreciate you for the rest of my life, sir. Please, can we put our hands together for Epsilon? Can we put our hands together for Epsilon? Ẹ ṣe gan. Ọlọ́run àwọn pẹ̀lú yín. Skimé. Ẹgbẹ̀rẹ̀ ẹ̀kú àgbálẹ̀ mi. Alaji Islander. Alaji Saheed Balogun. Àlọ́ṣe politics lọ́dún márùn-ún sẹ́yìn. Àwọn àtẹ̀sí Ìbàdàn. Skimé ṣẹ́wọ́nì ọmọọba ṣẹ́wọ́nì oṣù mẹ́ta ní Skimé fún bọ́wà nìbàdàn tí o yà gbé ṣẹ́wọ́nì sà àwọn tí mo sọ ẹ bá mi pàtó ọ́fíìsì Skimé. Thank you very much, sir. We really appreciate you. For the time here, we are nobody, but you still appreciate us. I'm sorry. Thank you so much. Ladies and gentlemen, we're going to see the movie Awelecious. Tí a bá ti wò tán, a ti máa lọ sí premiere ti pẹ́, but kíkí níta ṣe nínú yàrá kékeré wa yìí
ó ní àwọn ìyàtọ̀ díẹ̀díẹ̀ torí pé. Thank you so much for watching. You want to see more? Click below and subscribe because we drop video every day.